Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kó mọ̀. Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kó mọ̀. Kábíyèsí Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ọmọ Yorùbá, olóyè Sunday Igboho wọ́n tún ti ṣe gudugudu méjì yàyà mẹ́fà. This time around kò wá ṣàwọn nìkan o, kí tiẹ̀ tó gbàgbé ẹ jẹ́ ká sáré ṣe kábíyèsí àti gbòòṣà mẹ́sàn-án fún bàbá wa tọ́ṣẹ̀gbórí àpèrè, bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé. Kábíyèsí o, kábíyèsí o, gbòòṣà 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 gbòòṣà. Ọmọ Yorùbá, a kú oríire. Mo sọ fún yín, mo ní Ọlọ́run á bá wa lo Aláàfin tó ṣẹ̀jẹ̀ yìí fúnlẹ̀ Yorùbá. Ẹ lè bìlíìfù nǹkan tí àwọn bàbá wa tó jẹ́ ọba nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe. Wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mo dẹ̀ tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀wọ́ Adé fún ohun tó da tí wọ́n ṣe yìí, torí tí bàbá wa ò bá lọ́wọ́ sí kò ní ṣeé ṣe. Lẹ́yìn tẹ́bá rántí, mo ṣe fídíò kan lánàá tí gbogbo wa wò, níbi tí àwọn ọba abúlé kan àtàwọn baálẹ̀ abúlé kan tí wọ́n ti sunkún wá bá mi tó ní kí n jọ kí n bá wọn sọ fún bàbá mi, olúwa mi, olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mọ rí nǹkan fìrí, tàbárí nǹkan ní arírin, ẹmu ẹkì ẹran bí òrẹ̀ kọ́, ládìládì ládé, Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Ọmọ Yorùbá, a kú oríire, àṣẹ ọba yòrò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, lẹ́yìn tí àwọn ọba tó sunkún lọ bá bàbá wa olóyè Sunday Igboho nípínlẹ̀ Ondo nínú abúlé kan tí mi ní dárúkọ for security reasons. Lẹ́yìn gbogbo yín náà lè rí ẹ̀yin tẹ́bà tí wo fídíò yẹn, you are missing a lot. Gbogbo yín lè rí báwọn Fúlàní ṣe ń sá káàkiri inú forest tó sá nígbà tí àwọn ọba tí wọ́n ránṣẹ́ sí wọn wípé olóyè nǹkan o, bàbá wa olóyè Sunday Igboho tẹ̀lú ìtọ́ni nísinsìnyí pé wọ́n fẹ́ẹ́ dé tán. Wọ́n ní ká wá sọ fún yín káwọn tó dé, kí gbogbo ẹ̀yin Fúlàní ajínigbé apààyàn afipápá bá nílò, kí gbogbo yín fi ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ fi sílẹ̀ nísinsìnyí. Ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sákòóbá kòróbà. Ó dà pé ìyẹn ni bàbá wa Aláàfin Ọ̀yọ́ titun àti àwọn lọ́balọ́ba kan nílẹ̀ Yorùbá ni wọ́n rí, torí pé ohun tí mo fẹ́ sọ yìí tí bàbá wa Aláàfin ò bá fọwọ́ sí kò ní ṣeé ṣe. Tọ́ba kọ́ bá ṣe tó bá ní kó sọ̀rọ̀ ńbẹ kò sọ̀rọ̀ ńbẹ nìyẹn. Kí wá ní nǹkan tó ṣẹlẹ̀ lásìkò bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé ọba Abdulhakeem ìlú Fẹ́mi lóyè, àfisùúrù gbadé ọ̀rìnkílẹ̀ mìtìtì àrólé àwọn bàbá wa lẹ̀ Yorùbá. Aláàfin kú bàbá yèyé, ọmọ tí kò gbọdọ̀ pa táwọn gbọdọ̀ ṣe. Kábíyèsí lẹ́ẹ̀kan sí, ẹ má bínú pé mo pè mí sí fìlà, kò yí fìlà yẹn ni láti correct, kò sẹ́ni wàá bá mi, you know, that's it. Now, kí ló wá ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́? Àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti múnú bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ, wọ́n ti múnú wọn dùn, àti bàbá wa Professor Bánjí Akíntóyè. Àwọn ọba yìí wọ́n ti fìfẹ́ hàn wọ́n, wọ́n ti jẹ́ kó mọ̀ wípé àwọn wà pẹ̀lú wọn wámúwámú. Gbogbo ara gbọ́dọ̀ ní mẹ́ta yìí yàtọ̀ sí Tòǹdó tí àwọn èèyàn ń pariwo insecurity tí bàbá wa olóyè Sunday Igboho fi jáde, bóyá ló ju ọ̀sẹ̀ bíi méjì lọ báyìí tó bá ti gbé ìṣòkò máa tẹ̀sí tó bẹ̀ gan, tí bàbá mi olóyè Sunday Igboho ń pariwo wípé kò sí security tó ń sọ lórí social media débi tó fi mẹ́nu lórí ọ̀rọ̀ bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ tí àwọn ọmọ Yorùbá gba ẹnu olóyè Sunday Igboho sọ̀rọ̀
tàjẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ń ṣe tàwọn ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ kọ́ bẹ́ẹ̀ sá. Kò ju ìjọ kan síjọ́ méjì ẹni tó jẹ́ director of DSS wọ́n pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé kọ́ o kò ṣeé ṣe káwọn aláṣọ ààbò kọ́ máa ṣọ́ gbogbo èèyàn o. Mélòó ni gbogbo security ta ní tó bá dá gbogbo ẹ̀ papọ̀ kan tó 1 million. Fún díẹ̀ yìí kọ́ wọ́n lè ṣọ́ gbogbo aráàlú o, àwọn fún gbogbo aráàlú ní ìyọ̀ǹda láti mobilize láti gbèjà ara wọn nígbà tí ẹni tí afẹ̀míṣòfò kankan tó bá wá sí abúlé yín, ó wá sí àdúgbò yín ni, ó wá sí estate yín ni, ó wá sí ẹntì residential yín tó fẹ́ wá jíyàn gbé, ìjọba ti fún wọn láti defend ara wọn. Lóòótọ́ ni ó wà ní òfin pé ká máa defend ara wa, bọ̀ òfin yẹn ò ṣiṣẹ́ Nàìjíríà torí pé tọ́mọ Yorùbá táwọn àti Fúlàní bá jọ ní ẹni issue tí Fúlàní fúnra dí wọn pé tó bá fọwọ́ kàn tàbí tó ṣe anything ẹni tó mú wọn ló máa padà ṣẹ̀wọ̀n. Ìyẹn làwa ti sọ wípé lára àkọta ikú abẹ́dá dúró nìyẹn. Bàbá wa Olúbàdàn wọ́n wá gbé ìgbésẹ̀ akẹ́kọ̀ọ́ tẹ́wọ̀ Ọlọ́run bá mi. Mo dẹ̀ mọ̀ wípé bàbá wa Ọwọ́ Adé àwọn ló máa support nǹkan yẹn torí pé bàbá Olúbàdàn ti jẹ oyè nísìnyí ilẹ̀ ti ta sí díẹ̀ wọ́n ṣe but kò pẹ́ ọ̀sẹ̀ kan tí bàbá wa Aláàfin ti tu ikú bàbá Yèyé, bàbá wa Ọba Abdulhakeem Owó Adé Ìlúfẹ́milóyè Afìfẹ́gbadé nísìnyí báyìí bàbá wa Olúbàdàn wọ́n ti yarí o. Wọ́n ní láti èní yìí lọ àwọn ń sọ àwọn ń pàláṣẹ àwọn òdà aláàbá àwọn àfíìm fún gbogbo àgbáyé wípé àwọn dìsọ́ọ̀fù oyè Sẹ́ríkì Ṣàṣà Emir Ṣàṣà. Wọ́n ní kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, kò sí nǹkan tó ń jẹ́ Sẹ́ríkì àbí Emir. So fún díẹ̀ yìí ń kọ́ o àwọn fa àsìkò yìí fi rọ Sẹ́ríkì Ṣàṣà lóyè pé baálẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti wà níbẹ̀ kò ṣe Sẹ́ríkì Ṣàṣà. Fún díẹ̀ yìí ń kọ́ bàbá wa Olúbàdàn dẹ̀ gbégbé sí Akin, wọ́n yọ wèrè lórí burúkú yẹn kúrò, wọ́n fi ọmọ Yorùbá sí. Ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́ta fún bàbá wa Olúbàdàn. Gbòòsà kábíyèsí Elédùmarè. Ọlọ́run mà ṣe àdúpẹ́ o torí pé àdúrà àwọn bàbá wa ti ń gbà, ìrúbọ àwọn bàbá wa ti ń fín, ẹbọ ti ń fín, ẹbọ ti ń dáwó, ó ti ń dé ọ̀run. Ọlọ́run ti ń tẹ́wọ́ gbà á. Ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́ ti gbàwẹ̀ sẹ́yìn tẹ́ ń fojoojúmọ́ kírun, àdúrà gbogbo wa ti gbà báyìí o. Àwa tí a dẹ̀ ń share program tí Masbi TV ń ṣe tá à ń pín káàkiri tá à ń comment, àdúrà wa ti gbà o torí pé ohun tí bàbá wa ṣe yìí ó jẹ́ ohun tó dùn mọ́ bàbá wa Olóyè Sunday Igboho nínú gidi gan torí pé lára nǹkan táwọn gan torí ẹ̀jà nìyẹn. Àwọn bàbá wa ṣẹ́rí kan mo máa ń sọ fáwọn èèyàn wa bọ̀ àpọ̀ táwọn èèyàn wa ò kí ń believe. Mo máa ń sọ fún wọn pé àwọn bàbá wa tẹ̀ ń rí yìí náà wọ́n mọ ohun tó tọ́, àwọn kan máa ń fẹ́ ṣe nígbà tó yẹ bọ̀ kó má wàá pẹ́ jù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti ṣe lè. Mọ̀ bàtà ti pariwo pé a ò fẹ́ Emir mọ́ nílẹ̀ Yorùbá, pé a ò fẹ́ Sẹ́ríkì mọ́ nílẹ̀ Yorùbá, ọba aládé la fẹ́ àti baálẹ̀. Torí àwọn nìkan ni wọ́n lè dáàbò bò wá nínú ìlú, wọn kì í fi ọ̀lẹ jẹ ọba. Alákíkanjú èèyàn ló fi máa ń jẹ ọba. Ẹni tó jẹ́ wípé àwọn Fúlàní 100 ò ní sọ̀rọ̀ àǹdí ẹ̀ kó má lọ láàrin wọn, ìwé ló fi ń jọba ńlẹ̀ Yorùbá. Mo dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú good sign tá a rí látọ̀dọ̀ bàbá wa Ọwọ́ Adé Aláàfin tuntun ikú bàbá Yèyé, gbogbo àwọn ọmọ Yorùbá nation pátápátá à ń dúpẹ́ lọ́wọ́ wọn torí pé kí ni this is a sign that ọba tó fẹ́ àlàáfíà fún ilẹ̀ Yorùbá ni. Kò wá tán síbẹ̀ o, ẹyọ kan sì lẹ́ ń gbọ́ yìí nínú ìpele mẹ́ta
tí bá níná ń jó lórí omi ẹni kí máa bí ẹni kó lọ kéwù ẹ̀ wá kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá tó bá dàbí pé irọ́ ni máa bí pa gbogbo yín náà lẹ ti rí headline yẹn gbogbo wa láti rí kò dìgbà tó bá jẹ́ sọ pé wọ́n ní náà wọ́n wò pé bóyá kí n kọ̀ ká fún yín kó má dàbí pé máa bí ẹnu ló fi sọ lóòótọ́ kìnnìkan o mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé máa bí òkè máa múlù málà ohun tí máa bí ohun tèmi ọmọ yín máa bí TV tí mi ìbá lè fìdí ẹ̀ múlẹ̀ mi kì í sọ at least màá ní bóyá bí 65 to 70% assurance pé kíní yìí o lóòótọ́ o ó rí bẹ́ẹ̀ kí tó wá sọ níta o. ẹ̀yin náà ti rí headline yẹn àbí nísìnyí ó má jẹ́ pé headline nìkan lè máa rí màá kà á fún yín kódà kẹ́lì mẹ́ni tó fi jẹ balẹ̀ bẹ̀ ọmọ Yorùbá wa pọ́nbélé ni náà kí kọ́kọ́ kà á ná kí n tó bọ́ sí ìpele kejì tí gbọ́ nǹkankan o eléyìí tẹ́ gbọ́ yìí mo sì ń jẹ mọ́sà ní létí etí nísìnyí báyìí mo wá fẹ́ tú àwọn àṣírí kan pẹ̀lú kò tiẹ̀ nídìí bẹ́ẹ̀ ti sáré ka eléyìí tán ìsáré kà fún wa ó yá ẹ máa gbọ́ o. Olúbàdàn declare sacking Shasha title void. Ààfin Baálẹ̀ as sole authority in Shasha land. Ẹ máa gbọ́ o. The decision was announced following a meeting of Olúbàdàn in council held on Monday at the Olúbàdàn Palace Òkè Arẹ́mọ Ìbàdàn. Ṣé ọmọ tó mo sọ fún yín mo ní tí bàbá wa Aláàfin tuntun tí wọ́n bá lọ́wọ́ sí kò lè rí bẹ́ẹ̀. Now the Olúbàdàn of Ìbàdàn land His Imperial Majesty Ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn I has declared the title of sacking Shasha as void lẹ́yìn tí Chief Sunday Igboho pariwo àwọn ọkọ̀ ẹni òun and unrecognized under the Ibadan traditional chieftaincy law reaffirming the exclusive authority of the Baálẹ̀ of Shasha land in Akinyele local government area. The decision was announced following a meeting at the Olúbàdàn. According to an official statement by the chief press secretary to the Olúbàdàn, Chief Olúgbémiga Ayọ̀adé, the council emphasized that the chieftaincy law only acknowledged the Baálẹ̀ of Shasha as the legitimate traditional leader. Chief Akinode Ajani Amusa is the recognized Baálẹ̀ of Shasha in Akinyele local government area and accredited representative of the Olúbàdàn of Ìbàdàn land. The statement read, the Olúbàdàn further warned that all residents and stakeholders in Shasha land must recognize Chief Amusa authority, stressing that any form of disobedience or challenge to his leadership will be viewed as a direct affront to the Olúbàdàn truth and will attract serious consequences. It is imperative to accord him the appropriate respect and authority. The monarch stated any disobedience to his directive will be met with serious sanction. The declaration followed a controversial incident on March 8, 2025 during the 8th-day fidal prayer of the late Alhaji Haruna Umahiya Katsina. The event held in Shasha unexpectedly included a turbaning ceremony for his son Siroma as the new sacking Shasha, a title the Olúbàdàn has now unequivocally dismissed as non-existent in the eyes of Olúbàdàn traditional. The Olúbàdàn position aim to curb the emergence of parallel authority and ensure adherence to the recognized traditional leaders structure in Ibadan. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ibẹ̀ this is what we want in the whole of Yoruba land. This is a very good move.
a fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá káwọn náà kọ́ ọgbọ́n yìí kó mú lò. Gbogbo àwọn sẹ́ríkì ni o, nǹkan ọ̀kan ni o, ẹ tètè lọ yọ gbogbo wọn dànù nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin bàbá wa, ẹ bẹ̀rẹ̀ sí ní wá àkọ́kọ́ àbí kejì kẹ́ máa fi yọ wọ́n. Ní àwọn nǹkan tí wọ́n ti ṣe tẹmọ̀ wí kò dáa, ẹ gbé jáde. Ẹni tẹ́ bá wá yọ, tó bá wá ní ẹ̀rẹ̀ yọ òun tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní pé yàrá ìyá ẹ̀ ní orí méjì, ẹ̀fẹ̀jọ́ ẹ pariwo síta fáwọn ọmọ Yorùbá. Ìgbà yẹn lẹ máa mọ bí àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ṣe tó. Ìgbà yẹn lẹ máa rí pé all over social media àjẹkọ́ mọ̀ wípé we don't want terrorists. Torí ibi tó bá ti ní sẹ́ríkì ibẹ̀ làwọn ajínigbé nǹkan ọ̀pọ̀ ni wọ́n máa sá sí. Àṣà àti sẹ́ríkì kan tí wọ́n pé Kwara bí Kogi àbí state kan tó yẹ pé wọ́n mú sẹ́ríkì tóun náà tó ń ṣe conspiracy pẹ̀lú àwọn tó ń jíyàn gbé. Bóyá Kwara ni àbí kankan mi ìrántí. So for these reasons we don't want these people on our land anymore. A ò fẹ́ ajínigbé mọ́. Fúlàní tó ń jíyàn gbé òkan sórí. Fúlàní olórí burúkú kan náà yìí àwọn ló ń jíyàn gbé nílẹ̀ Yorùbá, wọ́n ń jíyàn gbé nílẹ̀ Ìgbò, wọ́n ń jíyàn gbé nílẹ̀ Haúsá nígbà tí wọ́n ń ṣe Haúsá tí wọ́n jẹ́ part of Nigeria. Ohun tí olórí burúkú lọ Bugad pẹ̀lú girlfriend díẹ̀ tí ò ní sùn lẹ́nu kòtò, wọ́n fi ọwọ́ ọ̀tún fún wa ní Nàìjíríà, wọ́n wá fọwọ́ òsì wọ́n fi gbà padà, wọ́n wá gbé fáwọn Fúlàní tí wọ́n ti ẹ̀ ṣe part of us. Enough of this madness. Enough is enough. Enough is what? Enough is enough. Kó tó di pé màá tún tẹ̀síwájú ẹja sáré ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún ààtì, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa, nọ́mbà wọn lẹ ti rí yẹn. La bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì. Ìwọ tí nǹkan ọmọkùnrin ò ṣe déédéé, ìwọ tó kéré ẹlòmíwà tó bá gun ìyàwó ẹ̀ báyìí kó tó lé ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10 á ti da tọwọ́ ẹ̀ lẹ̀. Káwọn ìyàwó ọ̀dẹ̀ fẹ́ bẹ́ẹ̀. Àwọn ìyàwó fẹ́ wọn kéré pọ̀ kó ṣe dáadáa, kó kún, kó wọ́n máa dálẹ̀, kó ṣe kìtìpẹ̀ kó dé sálẹ̀ pátápátá. Àdódùn wà, pẹ́lú ẹ̀ wà, ẹ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n wà. Nǹkan ọmọkùnrin yẹn kéré, ó fẹ́ kó tóbi ju bó ṣe wà ẹ́ lọ without having any, with zero side effect, natural herbs tí ò ní anything chemical. Tẹ́ bá lè bẹ̀rẹ̀ sí ní ìlú láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, àfoyín kọ̀tẹ̀fẹ́ ó bá ṣe wù yín ni. Naturally kò ní any side effect. Bí o ní kidney problem, liver problem, arthritis, asthma, anything, ẹ pè La bitter tea, a lè fọwọ́ wọn sọ̀yà. Now ọmọ Yorùbá kó tó pẹ́ jù, òòrùn tó wà lókè yìí ó sì tàṣọ gbẹ o. Òòrùn tó wà lókè yìí ó sì tàṣọ gbẹ. Ẹ jẹ́ ká tètè jí gírí nítorí àwọn wèrè ti wọlé sí wa lára gan. Ibi tí wọ́n dẹ̀ ń kó wọn sí, ọ̀tọ̀ làwọn tó wà nínú deep forest, ọ̀tọ̀ làwọn tó wà láàrin ìlú pẹ̀lú wa. Ṣé láwọn tó wà láàrin ìlú pẹ̀lú wa yẹn àwọn ló máa ń sá sọ́dọ̀ sẹ́ríkì, àwọn ló máa fáwọn tó wà gbogbo lọ́wọ́. Débi pé tẹ́nìbọ̀dì bá ti rìkọ́ọ̀dù tó bá ṣe ní ti gan kò ní rí lára àwọn tó wà nílé nu wọn.
kò yé yín. For example yẹ bí ìṣèlápò kan fún yín, ẹ wo Sẹ́ríkì Sàlíù olórí burúkú tó pera ẹ̀ ní Sàlíù tó ń jí táwọn ọmọ ẹ̀ tó ń jí àwọn èèyàn gbé ní gàngán, tí bàbá wọn lóye Sunday Igboho tí wọ́n dẹ̀ lọ jí jẹ́sẹ̀ Yorùbá tí yóò bá rán wọn lọ sí ọ̀dọ̀ ẹ̀ pé kọ́ lọ kìlọ̀ fún. Ìgbà tá lọ kìlọ̀ fún tó bẹ̀ níbẹ̀ tó dàgbọ́n bolẹ̀, táwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní yìnbọn tó ń ṣe gbogbo ẹ̀. Mélòó nìbọn yẹn wọ́n lára ẹni gbogbo àwọn tá lọ tó fún olóyè Sunday Igboho ní close range. Báwọn náà mọ̀ pé atáto ìyọ́dún ojú ẹ̀yẹ. Olúwa mi wá ní fún ìtẹ́ṣe yìí, mo wá kìlọ̀ fún yín ní tẹ́lẹ̀, mo ti rí pé ẹranko tí wọ́n pè yìí ní bí wọ́n ṣe ń yìnbọn ẹ̀ bẹ́ẹ̀ olóyè Sunday Igboho tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ọmọ amúlẹ̀ mú wá nì. Ọ̀gbọ́n tó ní tẹ́ iwájú bá gẹ́ wọn lórí bí àgbà. Kí ló fi ń ṣe yìí? Olóyè Sunday Igboho kúrò nínú wọn ní wọ́n ní. Ọ kúrò nínú fẹnu ṣe. Now kí ló ṣe èèyàn fún ìtẹ́wá ṣe yìí? Mo fún yín níjọ́ méje, èyí ni jímọ̀ tó ń bọ̀ èmi padà bọ̀, tí bá padà dé mo fẹ́ wá jagun. Gbogbo ayé ló gbọ́n gbà tó sọ̀rọ̀. Ìgbà tó máa di ijọ́ kẹrin àmìjọ́ karùn-ún Sẹ́ríkì gbé bọ́dì lẹ́ni tẹ́ fáwọn àmì wọ́n ṣéètì wọn ò rí lé, ọlọ́pàá ṣéètì wọn ò rí gbé, agbọ́pọ́nà tún gbé fátá jẹ gbogbo wọn ò rí gbé. Ó ní tóun bá ń gbórúkọ Sunday Igboho àyàwó máa ń jẹ́ òtútù máa mú òun. Àwọn ọmọ tiẹ̀ lọ fáwọn tó wà nígbó lọ́wọ́. Ìdí nìyẹn tó yẹ jẹ́ pé kò síbẹ̀ ṣe lè record anything ẹ lè rí àwọn tó wà nínú ìlú wọn, they are just informants. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tó bá wọ́n láti Kaduna tí Sẹ́ríkì àwọn sọ pé bí òun ni wọ́n á wá kó wọn jọ sábẹ́, wọ́n á máa ṣe agbódegbà. A ò fẹ́ yẹn mọ́ lẹ̀ Yorùbá, a ò fẹ́ Fúlàní ajínigbé mọ́. Ìkọ̀kọ̀ náà ni you all are almost the same thing if you are not the same thing almost. Ẹ wo àwọn politician àwọn náà tó ń claim Haúsá tó dẹ̀ pé Fúlàní ni wọ́n. Ẹ wo bóyá báyé Nàìjíríà jẹ́. Ẹ mọ iye tó bá sọjọ́ sọ pàtì kù kò ní back then. Ẹ lọ gbogbo gómìnà tó kówó jẹ jù, kò sí gómìnà tó kówó jẹ tó gómìnà ilẹ̀ Haúsá, torí báwọn náà ni wọ́n nílùú. Gbogbo contract táwọn award ó dàbí ìgbà tó ń bá ara wọn withdraw owó ni. Ìwà fún ẹni contract wọ́n ní wọ́n fún contract pọ̀ ní dákọ̀ contract tó jẹ́ wọ́n ní wọ́n award 500 million wọ́n award fún contract yẹn, wọ́n ti settle ohun ti ẹ̀mí, wọ́n tún gbà mí, wọ́n tún fẹ́ lómi, wọ́n ṣe débi pé wọ́n sọ gbogbo wọn dolówó. Wọ́n wá lọ ra irinṣẹ́, wọ́n ra oríṣiríṣi, wọ́n pọ̀ sí everyday nílẹ̀ Yorùbá. Kò sáàyè irú ẹ̀ mọ́ o. Ọlọ́run dẹ̀ ṣe etí ìyá yín ò di, ojú ìyá yín ò fọ́. Tójú àwọn ìyá àti bàbá yín bá tiẹ̀ fọ́, ojú ẹ̀yin ò fọ́. Ẹgbọ́n nǹkan tí Director General of DSS sọ, bàbá wa ti sọ, bàbá wa Àjàyí wọ́n ti ní pé kí ni oníkálukú defend-ra ẹ̀. Tẹ́ bá ti wá fẹ́ wá jí wa gbé, táwa gan gbà sí fún yín ká defend-ra wa. Ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ̀rù ló ń bọ̀ pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tẹ́lẹ̀ pé àti bá àtàkì tó bá lọ kú èyí ọ̀gẹ̀dẹ̀ kan pé wọ́n á nà ká sí òun lòun ṣe kíní lòun páyẹ̀. Kò sí yẹn mọ́. Fúlàní tó bá fẹ́ pa ẹ́ sáré defend-ra ẹ. Bẹ́ẹ̀ ni ojúwèrè ò ṣe gbọmọ lọ́wọ́ òkúrọ̀, ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ òkúrọ̀. Ó mọ bó ṣe wọ́n máa sin tí wọ́n máa gbá òkúta mọ́ pẹ̀lágídí wà gbà mí báyìí gbà á ta rẹ̀ lára. Ibi tẹ́lómi ti ń ṣe kúrò ló ti fọ́ lójú. Nígbà tí kí ẹ máa fọ́ báyìí kí ni black ẹ̀ tó máa ya ẹyin ojú ẹ̀ tó máa wọnú ẹ̀ lọ́rùn tí ó gbomi inú ojú á dà lẹ̀. Ó mọ̀ pé Rome was not built in a day.
a dẹ̀ ti kù sí báyìí. Fúlàní tó bá ti bí aláìyá ẹ̀dá ó tún wá ṣòṣì tí ilẹ̀ Yorùbá business as usual. Àrí tí wọ́n ti rí pé àrí tí àwọn pàtí múra lẹ́dà wọn ni wọ́n ti dọ́gbọ́n ọkọ̀ wá fẹ́ wá mọ́ níṣẹ́ báyìí wọ́n gbé ṣẹ̀rí àwà. Ìgbọ́nú mi dùn pé ojú gbogbo ọmọ Yorùbá ńlá we saw what is coming. Tó tó di pé máa bọ́ sí ìpele kẹta ẹ̀yí àti bàbá wa studio equipment ta need tẹ bá wọ ọmọ yín ràn o ẹ̀yin náà tẹ̀lé ti padì dé jáde tán finally báyìí. Àkàmá ní the drone tó máa fly like 25 to 30,000 above the sea level tá máa capture everything. Irú fídíò tí mo fi hàn yín irú fídíò tí mo ṣe last ẹ lọ wò níbi táwọn Fúlàní ti gbórúkọ olóyè Sunday Igboho tí wọ́n ń sá káàkiri gbogbo ẹ lọ wò tó bá dé àgbérọ́. So something like that táwọn náà bá ní drone a máa fly drone gbogbo tó bá lọ la máa rí a lot of things but at least tá a bá sì rí 8 million ẹ̀ ṣe 1 or 2 tí wọ́n bá ránpẹ́ díẹ̀ ní a sì ṣe tó máa tún múṣẹ́ ìwà is àìmọye àwọn information tó ń jáde tó jẹ́ pé àti gadget àti ṣé ni ò sí ẹ̀yin náà fóònù ẹ̀kọ́ ta fẹ́ ìtọ́jú yìí sí nǹkan bíi 4 sí 5 ni mo fi ń ṣe nǹkan tó yẹ ká lo bí i 10 minutes àwọn máa lo bí i 6 hours tí ẹ kó rí bẹ́ẹ̀ ìgbà míì wà òru mọ́jú mo máa ń rìkọ́dù fídíò sódà tó bá fi máa tọ́wọ́ àwọn àbọ̀sán á ti rẹ́dì ọmọ ìwé máa ń wò wá ràn o fẹ́yìn tó náà bá fẹ́yìn tí Ọlọ́run bá ti bùkún fún ẹ wá rò pé tí ẹ jẹ́ support ọmọ yìí náà ẹ fún wa super sticker super chat ẹ join membership wa kẹ́dẹ̀ ẹ̀jọ́ ẹ support wa via bank account 021 41 68704 021 41 68704 021 41 68704 ní GT bank account wa Williams Olúwatósìn Zàrúndé máa rí lórí ẹ̀ fẹ́yìn tẹ́ bá fẹ́ wá send receipt tàbí ẹni polówó ọjà tẹ́fẹ́ fún wa ẹ pè wá sórí +229 5774 7970 +229 5774 7970 WhatsApp only. Bí mo lè ṣe wà ní Nàìjíríà báyìí nọ́mbà tí mò ń lò ní Nàìjíríà nọ́mbà tí mo tẹ́lẹ̀ náà tí mo ní mò ń ṣe lọ́wọ́ mo ti ṣe torí mo ti padà sí Nàìjíríà fún mi báyìí is 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp only. Tẹ́ bá pè á kọ̀ máa wo machine now ẹ ká bọ́ sí ìpele kẹta. Òun ni ariwo tí ó ń pe bọ̀bọ̀ kan ní Zulum tó jẹ́ gọ́vnà Borno. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn Fúlàní ti take over almost 85% of Borno state. Ohun tó dẹ̀tí wá ṣe ilẹ̀ Yorùbá nìyẹn. Yes, gọ́vnà yẹn pariwo síta ó náwọn Fúlàní ajínigbé terrorist wọ́n ti gbàjọba mọ́hun lọ́wọ́ o. Ó ní kódà wọ́n ti dé ní gíráǹdì tó pọ̀ even ju ìjọba gan lọ. Ẹ wo ti Plateau náà gọ́vnà Plateau náà pariwo ó ní wọ́n ti take over about 63 communities. Can you imagine? Community tí mélòó ló wà Plateau tí àwọn ajínigbé aṣàtìgbà tó sọ̀rọ̀ yẹn ni o wọ́n ti take over 63 communities tó wà under control àwọn Fúlàní ajínigbé. Àwa lè mọ̀ pé gbogbo kìíní àwọn olórí burúkú tó pe àwọn gọ́vnà ilẹ̀ Haúsá Fúlàní ní gbogbo wọn wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Arabi they are working together. Tí ó bá rí bẹ́ẹ̀ kílé tí Zulu mo lè reinforce kò lè call for reinforcement kí wọ́n kọ́ gbogbo army tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Ìgbò kí wọ́n kó lọ sáwọn state yẹn nìkan tàbí kọ́ pín sí méjì kí wọ́n kó wọn lọ síbẹ̀ wọ́n á fọ Borno ó máa mọ́ wọ́n á fọ Plateau ó máa mọ́. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ẹ̀ ń tàn wá ni àwa náà dẹ̀ mọ̀ pé kàwá mọ̀ pé ẹ̀ ń tàn wá ṣùgbọ́n ìlú pa mọ̀ pé àwa náà mọ̀ torí ẹ̀ ni àwa náà ṣe ń play along tí a fi ń wò yín wọn torí a mọ̀ pé wọ́n jẹ́ nìkan gbé wọ́n ṣe kíníkan
gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ fi gbowó lọ́wọ́ ìjọba ni. Bàbá Tinubu olórí burúkú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dúró tì tí wọ́n jọ ọmọ Fúlàní yìí. Ẹ má jẹ́ kó gbàbọ̀dè fún yín o, ẹ má jẹ́ gbàbọ̀dè fún yín o. Ṣèbẹ̀ ní wèrè tó resign lẹ́jọ́ mẹ́ta yìí tó ṣiṣẹ́ ní ọ́fíìsì Shettima. Bàbá Tinubu ẹ fura o. Ṣèbẹ̀ rí pé àwọn alágbára tó wà ní APC most of them wọ́n ń bẹ̀ wọ́n, àkàwé APC ń bẹ̀ wọ́n ni pé kó má fẹ́ gbẹ́ sílẹ̀. Wọ́n ń bẹ̀ wọ́n ní ṣé kó rí bẹ́ẹ̀. Ọmọ pé táwọn ẹ bá kúrò ní APC tó bá lọ join coalition tí El-Rufai ń ṣe automatically wọ́n wá vote tó máa àdù ti bàbá Tinubu lọ. Àwa di pé wọ́n wá ní ẹ̀wọ́lé ẹlẹ́kejì. Bàbá Tinubu ẹ tú okùn lọ́rùn ọmọ Yorùbá, jẹ́ ká máa bá ti wá lọ. Ẹ wá jẹ president ilẹ̀ Yorùbá, a ní problem pẹ̀lú yín. Àwọn Fúlàní kàbàlà ní problem pẹ̀lú. A dẹ̀ mọ̀ pé iná ní problem pẹ̀lú wa. Torí iná mọ̀ pé àwọn olórí burúkú Fúlàní kàbàlà àwọn gbọ́ngàn lọ́tà tẹ́ ní. Àwọn gbọ́ngàn ni wọ́n fẹ́ yé yín lẹ́sẹ̀. Àwọn gbọ́ngàn ni wọ́n lùlù máa jó lọ. Mo wà lẹ́yìn ẹ. Ṣèbá ẹ̀kọ́ tí ló ń bẹ Buhari nísìn. Mo rẹ̀ bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé àwọn onígbà onígbọ̀wọ́ báwo bá gbá onígbọ̀wọ́ àwa sì máa fàyà. The same thing not to apply fún àwọn Fúlàní. Báwo Yorùbá ṣe ń dúró tira wa táà jẹ́ kó ju tira wa bẹ́ẹ̀ tí àwọn Fúlàní tẹ̀ tí wá le because láì bẹ̀ láì fún lówó ó máa support automatically. Ìrítẹ́yìn rí Buhari iṣẹ́ òkú onífẹ̀ẹ́ yìí nígbà tẹ́ fẹ́ wọlé alákọ̀ọ́kọ́ ẹ wo àrà tí Buhari dá tó kówó lẹ̀ torí tí kẹ́ wọ́n bá fowó campaign, kẹ́ wọ́n bá fowó fi ra vote, kẹ́ wọ́n bá ṣe a lot of things ó work against yín. Yẹn lẹ́fí máa mọ̀ pé ó ń tìyìn síwájú ni. Bàbá Tinubu Yorùbá nation ló going back. Bàbá Tinubu ẹ fáwọn ọmọ Yorùbá ní ta fẹ́, ẹ tì wá lẹ́yìn, ẹ dúró tàwọn ọmọ yín ká gba Yorùbá nation. I love you all.